mo rò débi pé kó tẹ̀ jẹ́ pé ṣe ló ya wèrè tó ya wèrè tó so mọ́ bì kan tó ṣe ní ẹ̀mọ́ bì kan kí n máa lọ rí bẹ́ẹ̀ lójoojúmọ́ ó better than ikú tó kú yìí pé at least ẹ má mẹ́nu bà bẹ́ẹ̀. wọ́n dọ́dọ̀ tí ń náà. ṣé rí ọmọ tẹ̀ ń wò yìí ó mọ̀ mí dáadáa àtìgbà tọ́kọ mi ti kú ló ti ń tẹ̀lé mi kiri ó lè sọ díẹ̀ inú ẹ̀ kò ṣe tẹ̀yìn. kí ló dé tẹ́nì kẹ́ yàwó sámà. Aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀ ètò Aláǹgẹ̀rẹ̀ o Aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀ ètò Aláǹgẹ̀rẹ̀ o. ẹ kú àsìkò yìí mà. ẹ sà mú kí n sà. ẹ bá mi dárúkọ yín fáwọn èèyàn. orúkọ tèmi ni arábìnrin Doyinsola Medinat Adéníjì. Adéníjì. ẹ gbà kí ló ń wá sí yín lọ́kàn bẹ́ẹ̀ ṣe ń rí fọ́tò yẹn. inú mi bàjẹ́ díẹ̀. inú mi bàjẹ́. àwòrán fọ́tò ọkọ wọn yẹn lẹ̀ ń wò lójú screen yẹn kí ló dé tínú yín bàjẹ́ ńgbà tẹ́ ń wo fọ́tò ọkọ yín. nítorí pé ó ti dolóògbé ó ti fi wá sílẹ̀ ó dà wá sínú wàhálà ilé ayé yìí ó dẹ̀ lọ bẹ́ẹ̀ láì sọ fún wa tẹ́lẹ̀ ó ti lọ kò sọ fún wa ó kàn dà wá sínú wàhálà ayé yìí ó dẹ̀ lọ bẹ́ẹ̀ kò dẹ̀ bójú wẹ̀yìn láti gbà yẹn àárí mọ́ so tí bá wá rí each time tí bá ti rí àwòrán ẹ̀ ìbànújẹ́ ló máa ń dé báyìí. àwọn ọmọ ń kọ́ ṣe bá àwọn ọmọ wà. àlàáfíà làwọn ọmọ mi wà. ẹ tẹ́ bá ti ń rí àwọn ọmọ àwòrán ọkọ ni. kò dàbí náà ayé ọkọ ọ̀tọ̀ ayé ọmọ ọ̀tọ̀. ok ẹ jẹ́ ká mọ̀ yín díẹ̀ ká tó wá sọ bẹ́yìn àtọkọ yín ṣe pàdé. ẹ ti dárúkọ ara yín ọmọ ìlú wo ní ilé ẹ̀kọ́ wo lẹ lọ. a bí mi ní ilẹ̀ Ẹdó ní agbègbè Auchi ní Fúgà. so mo lọ léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Abẹ́òkúta ń bíbáyìí ní Army Children's School mo dẹ̀ tẹ̀síwájú ẹ̀kọ́ mi ní Láfẹ́nwá High School lẹ́yìn tí mo ṣe tán Láfẹ́nwá High School mo lọ sí Government Technical College níbi tí mo ti ṣe catering and hotel management so mo ṣáà padà wá sí school ní Oṣù ni mo lọ but nígbà tó dìgbà COVID tí mo wà 200 level mi lọ mọ́ later tí mo wá padà lọ sí school again bóyá after 1 year wọ́n ní mo ṣe máa bẹ̀rẹ̀ láti 100 level mo dẹ̀ ní mo sorry gan mi lè bẹ̀rẹ̀ láti 100 level èmi tí mo ti kọ́kọ́ ṣe matric ṣe mi ò wá ṣe mo ṣe wá gba form sí mi báyìí but fortunately náà mi lọ brain mi ò kò tí ì gbé rárá brain tí bá wá class àwọn staff máa pè mí ẹ bá wo transfer ẹ lágbájá kan ṣòwò so brain mi ò pick mọ́ rárá kò pick education kò tí ẹ pick anything mo ṣe suspend ẹ for now pé bí a tó bá di later tọkàn mi bá túbọ̀ balẹ̀ mo á lè padà lọ ṣe. now kó tó di gbọ́dọ̀ ọ̀rọ̀ Crescent yẹn ṣe mọ̀ pé gbogbo ìtẹ́ ń sọ yìí kẹ́ tó wọ Crescent Oṣù ọkọ yín ti late. bẹ́ẹ̀ni. báwo lẹ́yìn àti ọkọ yín ṣe pàdé Ṣẹ́gun Sámà. ẹ ṣe bá a ṣe pàdé nígbà tí mo jáde secondary school mo láǹfààní àti bá Mr. Láti pàdé ní Sábó Mákì Amúṣàn la máa ń pè wọ́n gbà yẹn wọn tí máa jẹ́ Mr. Láti Mákì Amúṣàn lórúkọ wọn so wọ́n ní group kan tó ń pè ní Àríyọ̀ group ní Sábó ń bẹ̀ yẹn mo dẹ̀ darapọ̀ mọ́ wọn artist lèmi náà gbà yẹn ní under Mr. Láti yẹn Àríyọ̀ group ló ń jẹ́ so nígbà tí abadé level kan àpọ̀ náà Esther John Tinúkẹ́ Rabiu àpọ̀ tàwa Sábó tàwa ní kákọ̀sí yẹn wọ́n wá láwọn náà gà báwo máa mú wa lọ sí gbòòrò níbi táwọn ọ̀gá wọn wà tí wọ́n máa ń ṣe rìhásà lọ́jọ́ kan ni wọ́n fi kó gbogbo àlọ́ èmi náà tẹ̀lé wọn ó wá jẹ́ Nàwárùdì ìgbà tí mo débẹ̀ Ṣẹ́gun ọkọ mi náà ló ń dàrẹ́tì kíní tó ń ṣe nígbà yẹn tó bó ṣe rí mi ọkọ ni ṣé wàá fẹ́ mi náà ní àwọn èèyàn wo lélẹ̀ ṣé wàá fẹ́ mi máa mú kọ̀ọ̀gá kí ni wọ́n á lè kàn sí máa rí mi ẹ̀ máa ní ṣé wàá fẹ́ mi lẹ́ẹ̀kan sí ṣé wàá fẹ́ mi mi ti ẹ̀ lè sọ̀rọ̀ nọ́mà mú ọjọ́ tí mo ti kọ́kọ́ mì tiẹ̀ náà ohun ẹjọ́ ohun obìnrin mo kọ́kọ́ láìkó ohun ẹ̀yẹn tó mi ti ẹ̀ lè sọ kọ́kọ́ mo kàn ní òkè máa fẹ́ ó wá ní tí bá máa fẹ́ òun mo máa kúrò nínú tíátà tí mo ṣe yẹn pé òun ní tíátà lòun òun ò lè fún ní tíátà nítorí pé tí ó ní tíátà bá fún ní tíátà àwọn ọmọ wọn ò lè nítọ́jú pé àti máa gba location lọ àníráyè tọ́jú ọmọ pé torí ẹ̀ ń kọ́ ṣé máa gbà láti fi tíátà sílẹ̀ mo jẹ́ ní mo gbà.
ẹ dúró mo ń bọ̀ àárín kan tí iye mi bẹ̀ yẹn ọjọ́ àkọ́kọ́ tán rí yẹn tán níṣẹ́ ẹ máa fẹ́ àwọn yẹn náà ti sọ pé ẹ máa fi tíátà lẹ̀. bẹ́ẹ̀ ni sà bọ̀ mẹ́wàá a ti ṣe àwọn eré orí tẹlifíṣàn díẹ̀díẹ̀ pẹ̀lú àwọn bàbá àwọn series kékèké yẹn a máa ń ṣe ń gbà kan táwọn ará àdúgbò tẹ̀ tí ń rí mi tv tó ti ń pè mí ní ọmọ lọ́sàn. wọ́n wá ní pé ṣe máa fi tíátà lẹ̀. wọ́n ní tí bá máa fẹ́ òun màá ní láti quit tíátà so mo dẹ̀ quit. ìfẹ́ yẹn ti rúbọ yín lójú lẹ́sẹ̀kẹsẹ̀. èmi jẹ́ nǹkan tó máa ń gbọ́ràn sọkùnrin lẹ́nu gan mo gọ̀ gan mo máa ń gọ̀ fọkùnrin gan. ẹ láìkí wọn ni kò sí nǹkan tó ń jẹ́ pé ẹ gọ̀. ẹ̀ẹ́dọ́ mo láìkí ẹ at first mo láìkí ẹ tí tó fi kú náà. so wọ́n ṣàní iṣẹ́ máa fi tíátà lẹ̀ bẹ́ẹ̀ ṣe wá fi tíátà lẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ relationship yẹn ṣé ẹ dẹ̀ fíù bákan pé kí ló dé tí mo fi kíní ilẹ̀ torí. mi ti rántí mọ́ pé mo jẹ́ ní tíátà rí ọ̀rọ̀ tí mo sọ sí ló jẹ́ kí n tún sọ̀rọ̀ ìdíbẹ̀ mi ò rántí mọ́. ta ni Ṣẹ́gun Sámà tẹ́ bá fẹ́ describe. àkọ́kọ́ ló máa ń Ṣẹ́gun Sámà ọkọ mi ni ó dẹ̀ jẹ́ èèyàn kan tó yẹ pé ó wà emphatica ó wà very very emphatica ó dẹ̀ ní policy kò dẹ̀ kì í ṣèyàn tó máa ń ṣàbòsí straight forward man nǹkan tó bá máa ṣe tí ó bá ní pn yẹn á sọ wọ́n zàfọ̀rọ̀ pé nǹkan yo bí mo ṣe fẹ́ ni kò kí n máa mọ bó ṣe kò ń deceive èèyàn ó dẹ̀ ní brain very very talented highly talented táwọn ọmọ ẹ̀gán tó mú nínú ẹ̀. sọ ọlọ́pọlọ ní làákàyè ni wọ́n. ó ní làákàyè yẹn pọ̀ gan. so ìrìn àjò yẹn ṣàbẹ̀rẹ̀. láti bẹ̀ lọ́sà Nawarudi lọ ti ń ṣe rìhásà gbà yẹn. lọ́dún yẹn nígbà tẹ́ bá ń lọ bí tán ti ń ṣe rìhásà yẹn bí àwọn olè máa ń bá ń bẹ̀ tẹ́ lè sọ pé lára àwọn tí. nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ yẹn ọ̀dọ̀ àwọn bàbá la máa ń sò lọ bàbá ni mo kọ́kọ́ mọ̀ Ìṣọ̀lá Dúrójàre to blessed memory. Alásàrè then àti àwọn bùrà Bóyè Adéríbigbé. Bóyè ok. àǹtí kí mo fẹ́ fún ṣẹ̀rí kan náà ṣẹ̀rí Ògúnṣolú. ṣẹ̀rí Ògúnṣolú lẹ́ even délé ta wọ́n pọ̀ ká máa ń ṣe orí tẹlifíṣàn gbà even ìyàwó Ọláyà gan gbogbo àwọn Ọláyà àwọn Àràwà Àjàní Gágà àwọn yẹn ti kú. Àjàní Gágà ti kú Báyọ̀ Òbèǹbé gbogbo àwọn yẹn ló wà ń gbà yẹn àti Rájàre Adénírègùn. jẹjẹ. bẹ́ẹ̀ni ọṣẹ ìtura Yẹmí Adégúnjú gbogbo àwọn tẹmí mọ táìmì ẹ nìyẹn eré orí tẹlifíṣàn la máa ń ṣe táìmì ẹ. so ìrìn àjò yẹn ṣàbẹ̀rẹ̀ mo rí pẹ́yìn àtọkọ yín Romeo and Juliet ní. Seriously ó ṣe affect mi di ọ̀la. ó ṣe affect mi di ọ̀la. báwo ló ṣe ń affect yín. ó affect mi o torí àti fara rora jù ó ti pọ̀ jù so I can't do that thing each time tí bá ní anything nǹkan tó bá ta lé mi díẹ̀ nípa ọkùnrin máa sunkún tú àtọ́jọ́ ẹ̀ mo lè fọ̀sẹ̀ kan sunkún òun ló kó mi sílé lánàá yìí mo ṣe sunkún. Ọlọ́run á dúró tì yín. àmín Ọlọ́run. ó ti tó bí ọdún mélòó tán ti jáde láyé sí. 2005 ni wọ́n máa pé 21 years ní November. so 21 years ago. bẹ́ẹ̀ ni sà. kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣe wọ́n ṣán sí kí. ó yé mi náà lẹ́nu kò yé mi náà o mo ṣàmọ̀ pé bọ̀dá láti ó wà ní Ọ̀tà wọ́n bá wá oyè kan jáde ní Ọ̀tà nígbà yẹn ó lọ joyè oyè la lọ jẹ ó jẹ Jagunmólú ìlú Ọ̀tà bàtà dẹ̀dẹ̀ ọjọ́ kejì ó ṣe bẹ̀rẹ̀ nìyẹn tó lóun ò lè jókòó òun ò lè dúró ó ṣáà akọ̀ jókòó báyìí ni ó máa jókòó báyìí á wá kásẹ̀ sórí chair kò lè jókòó báyìí kò lè sùn kò lè dúró kí ló lè máa ṣe bọ̀bọ̀ yìí bí eré I mean why before then ọmọ mi first born mi ti kọ́kọ́ sọ fún rí ó lóun sùn òun lálàá pé èèyàn kan kú but everybody wà bẹ gbogbo wa ń ké everybody ń ké òun everybody but òun ò rí dájú òun láàrin wa ìyẹn ní dọ́gbé ló ń sọ lọ ọmọ kékeré ìyẹn dẹ̀ rí ó máa ń believe pé àwọn nǹkan bẹ́ẹ̀ wọ̀ sí pé òun because he's a traditional man ó like láti máa sọ pé kò sí kankan tó lè ṣe òun bóun ṣe wà yìí ọmọkùnrin dúró ti bí kò dẹ̀ kà kún àwa náà àdẹ̀mọ̀ kọ́kọ́ kò ń ṣe kankan ó ṣáà lára àwọn òòyà àṣà wa ó lu àgbo nígbà tó di bí ọjọ́ kẹta wíwá kó lọ́lẹ̀ bí ẹnu àwọn ọ̀rẹ́ mi lè rántí dáadáa bí àwọn àti tó yàṣẹ́ tó lè mẹ́ka lọ wá
tọ́ni kàṣà lọ sí FMC a lọ sí FMC gbàtà tó dé FMC ó lọ bí ọjọ́ mẹ́ta ó bá àwọn nọ́ọ̀sì jà ó di sájà rẹ̀ ó tún padà sílé ó lára àwọn ti yá òun á máa lọ agbó lábẹ́rẹ́ ti sún òun àtúwà lé náà alẹ́ ìyá fún bí ọjọ́ méjì ó lọ sí ọ́fíìsì o fún bí ọjọ́ méjì nígbà tó tún di bí ọjọ́ kẹta again ó tún bẹ̀rẹ̀ sí ní gbọ̀n bí láti ṣe dé nìyẹn wọ́n ṣe gbé lọ sí Mercy hospital ni Mercy ni àjọ wà for 3 days wọ́n kàn ní kí n máa lọ́lé lọ́jọ́ yẹn ibẹ̀ lè máa ń sùtì ó ní kí n máa lọ́lé pé torí máa bá wọn ra nǹkan bọ̀ lọ́la mi ì dẹ̀ mọ̀ ṣé létà ṣàmúṣà wọn ní fólì máa bá mi lé mo retí àṣọ ti kú látòru mo ṣáà kó máa fi fọ́ nọ́mbà tó yà aṣọ torí mẹ́ka wọ́n á fi pè mí níbo ni mo wà lé wọ́n á tún fi nọ́mbà Yínká Quadri Àbídélé Òdúlé wọ́n á fi pè mí wọ́n ṣáà fi nọ́mbà Fathia náà wọ́n fi pè mí wọ́n ṣáà fi nọ́mbà àwọn celebrity yẹn wọ́n fi ń pè mí ó wá tó stage kan mo wá rò mo ní kí ló tó ṣe fi nọ́mbà gbogbo wọn pè mí báyìí ṣé kìí ṣe pé nǹkan ti ṣẹlẹ̀ lady kan dẹ̀ wà pẹ̀lú mi lady yẹn ní kò sí nǹkan tó ṣẹlẹ̀ ará àdúgbò wa ó kọ̀ dẹ̀ kọ́nà àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ àwọn staff ẹ̀ tọ́jọ́ ń ṣiṣẹ́ bí ẹ ṣe pè mí nìyẹn a máa ń pè ẹ ní Ajé ó mọ̀ ní ìyá Dàmọ́lá níbo lẹ́wà mo ní mo wà lé báwo adẹ̀ ní báwo lẹ ṣe ń ṣe báyìí kí lẹ wá ṣe báyìí mo ní kí ni mo ṣe bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé ó ní kò sí bó ṣe kọ́ọ̀tì fóònù yẹn ó kọ́ọ̀tì fóònù mo wá pè padà mo ní kí ló dé ó ní ṣé mi ò gbọ́ ni gbọ́ kí ni gbọ́ pé kí ni mo kàn dákú fúnra mi nílé mo dákú lédè tájọ wà bẹ́ẹ̀ ó sádàánú ó sálọ èmi tí mo dákú mo tún dájú fúnra mi létà ìgbà tó yá ni mo kàn rí tó gbé mọ́tò ẹ̀ wá àwọn ìyàwó Yẹmí Adégúnjú gbogbo wà ní mọ́tò ti ṣojú kòkòkò mo sáré lọ bá wọn sáré ẹ má wulẹ̀ ṣojú bá kan ẹ má pẹ̀tù sí mi ni ẹ má sọ ẹni tì mo ṣáà ti kú mo ṣáà bẹ̀rẹ̀ sí ní display mi ládùúgbò everybody wò mí pé ṣé fíìmù ló ṣẹlẹ̀ ni bí mo ṣáà rí gbogbo ẹ̀ sí ní ìké títí tá a fi sí táìmì ẹ̀ náà wọn àti àǹtí Ìyábọ̀ Básánjọ́ wọn close wọ́n tẹ̀ níṣẹ́ kan tó ń bá àǹtí yẹn ṣe Básánjọ́ bẹ́ẹ̀ ni ní period yẹn so iṣẹ́ yẹn gan kò parí ẹ̀ tó fi kú ó ń ṣe àwọn nǹkanṣẹ́ kan pẹ̀lú wọn so àwọn lọ́wọ́ lọ sí so àǹtí yẹn náà wọ́n ṣàwà aṣáṣe gbogbo ẹ̀ mi ṣáàkè mi ṣe nǹkan kan wọn yẹn ní kí n ké gbà tó mi wà ní ìké ọlẹ́yìn tá a ṣe tán ní tí mo ké kò kí n ṣe ọdún márùn kò ń ṣe ọdún mẹ́fà tẹ́gbọ́dọ̀ ojúmọ́ ni màmá ké ẹkún ìnẹ̀ nígbà tí wọ́n ti sọ pé àwọn máa rí wọn èmi tèmi náà ti dùn pé máa rẹ́ everybody so mo ṣáà ti kún ṣá mo bí mo tẹ̀ rẹ́ everybody gan kò sẹ́ni tó máa dàbí Ṣẹ́gun mo ń ké títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo ń ké ni. wọ́n fi nọ́mbà àwọn òṣèré pè yín nígbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ oríṣiríṣi nọ́mbà wọn. bíi aṣẹ́wó tó re mẹ́ka. àwọn nọ́mbà tí wọ́n lọ́kọ́kọ́ fi pè mí. lẹ́yìn àwọn ń kọ́. nọ́mbà Fathia. Fathia Balógun. wọ́n fi nọ́mbà Fathia Balógun pè mí. wọ́n fi nọ́mbà ṣé kìí ṣe Jídé Kòsọ́kọ́. wọ́n ṣàfi nọ́mbà àwọn celebrity yẹn ìgbà mo dẹ̀ máa ní gbogbo nọ́mbà yẹn lèmi náà ní lórí fóònù tó gbogbo nọ́mbà yẹn ni mo store èmi àti gbogbo wọn náà ní rapport so gbà yẹn mo wá bẹ̀rẹ̀ sí rò pé bí àkọ́kọ́ ti ṣẹlẹ̀ ó tẹ̀ tún sọ ó ní kí lọ bóun ròyìn gan pé Fólì máa lọ bóun ra òróró màálù so kí n wọ aṣọ tí mo mọ̀ pé mo láìkì jù pé Fólì máa wá gbé mi àmọ́ wá bóun ní hospital Fólì ni mo retí títí di bíi 12 kó tó wá bá mi lé kó fi wá gbé mi kúrò nílé. nígbà tí ẹnìkan tí ìwọ bá fẹ́ràn bá kú ní pàtàkì tó jẹ́ pàárín lọ́kọ-láyà yẹn ó dán mọ́rán ọkọ wọn ti jáde láyé láti 20 ọdún ó lé kan nígbà tọkọ wọn wà láyé kò sí onítíátà náà nílẹ̀ Nàìjíríà tí ò dọ́kọ wọn mọ̀ ó tiẹ̀ ní àṣà kan tí wọ́n ń dáńgbà yẹn wáìsàmà bẹ́ẹ̀ ni wáìsàmà kí ló fa wáìsàmà. mi ò mọ̀lẹ́ pé tí anywhere tó bá ti ń ṣe kan àwọn àbẹ̀ṣà ni gbogbo nǹkan tó bá ṣe àwọn àbẹ̀ṣà ó dẹ̀ máa mọ̀ pẹ́ débi pé àwọn ọ̀gá ẹ̀ pàpà tọ́jà wọn aṣíwájú wọ́n mọ̀ fún un tó bá máa ṣe nǹkan báyìí wọ́n máa make sure pé ó wà ń bẹ̀. Okay. Ṣùgbọ́n nígbà tí ọkọ yín wà láyé yẹn ṣé lè tọ́ka sí àwọn bíi mélòó kan tẹ́ lè sọ pé ó gba pàṣẹ ọkọ yín dìṣẹ́ yìí. wọ́n pọ̀ o láti tó mú mi mọ̀ wọ́n gan ó gba bẹ̀ o àwọn dadi Fólì yẹn àwọn ọmọ mi ló sọ ní dadi Fólì ó gba bẹ̀ o Àlọ́ Àjùdù gba bẹ̀ Bíọ́lá Adégúnjú ó gba bẹ̀ ó ṣe ọmọ Bánkẹ́ ó gba bẹ̀ Lizzy Anjorin ó gba bẹ̀ but Ṣẹ́gun ti kú kí Lizzy Anjorin tó ṣe tán àwọn Àlọ́ Àjùdù lọ ni wọ́n káṣà sọ pé lọ train Lizzy Anjorin Ṣèyí Àríyọ̀ ìyẹn náà gba bẹ̀ o ìyẹn Ṣíbèbí Ṣíbèbí gba bẹ̀
ó pọ̀. Bùrákáyọ̀dé Akíndínà dóò Bùrákáyọ̀dé Akíndínà wọ́n ti ń ṣe tíátà tẹ́lẹ̀ o síwájú Ṣẹ́gun torí mo gbọ́ interview kan tó sọ pé Ṣẹ́gun bá wọn nídìí iṣẹ́ yẹn pé Ṣẹ́gun kọ́ ni ó kọ́ àwọn níṣẹ́ àwọn làwọn kọ́ṣẹ́ ó ṣáà sọ̀rọ̀ yẹn sọ́mà bọ̀ àwọn tí ń ṣe tíátà wọ́n tún wá sí sámà àwọn Sẹ̀míù Dúró Jayé wọ́n pọ̀ ṣá wọ́n pọ̀ àwọn tí mo lè rántí ni mo dárúkọ yẹn. Nígbà tí ọkọ yín wà láyé yẹn àwọn wo ló jẹ́ àgbà òṣèré tó jọ̀rẹ́ wọn tẹ́ mọ̀? Mọ̀dẹ́bù Olóyèdé. Ẹ̀bùn Olóyèdé. Ọláyà. Alasari to his blessed memory. Braboye Adéríbigbé. Àwọn Mọ̀dẹ́bù yẹn ẹ̀gbọ́n lọ́jọ́ sí o Ọláyà. Mọ̀dẹ́bù lè máa ń pè wọ́n even Mr. Láti gan bọ̀dá máa kí ni máa ń pè wọ́n so Ọláyà àwọn bàbá gbogbo wọn yẹn ẹ̀gbọ́n lọ́jọ́ sí bọ́ bí bàbá yẹn ọ̀rẹ́ ni wọ́n bọ̀dá àwọn Mọ̀dẹ́bù ẹ̀gbọ́n lọ́jọ́ sí orúkọ ló ń pè láwọn bọ̀tì àwọn náà máa ń sọ òun náà máa ń sọ pé àwọn kì í ṣẹgbẹ́ so àwọn tèmi mọ̀ ọmọ àwọn Abdul Anthony ara àwọn akínbọ̀lá akínmalimi Àjàlájà Lingo gbogbo wọn wọ́n pọ̀ ṣá even àwọn bàbá Jídé Kòsọ́kọ́ mo mọ̀ wọ́n pọ̀ mọ́ra wọn ọ̀gá Bello mo mọ̀ wọ́n pọ̀ mọ́ra wọn àti ẹ̀jọ́ máa ń lọ sọ́jú fá lọ́dọ̀ wọn ẹni tó tún close dẹ̀dẹ̀ àwọn Tóyìn Aṣẹ́wó Mẹ́kà àti Tóyìn Aṣẹ́wó Mẹ́kà àwọn àǹtí Lọ́lá Ìtìjẹ́ so tó bá níṣẹ́ báyìí ó máa pe gbọ́n ọ̀rẹ́ ẹ̀ pàtàkì rẹ̀ àǹtí Níkẹ́pẹ́là àwọn ọ̀rẹ́ ni so wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn tọ́jọ́ wa tó máa wá lé wa àtàwọn àǹtí Dọ̀tún ọmọ Ọlọ́gẹ̀dẹ̀ àti wúmà yìí tó kọlà gọba tó ṣe ìkàlọ́ méjì mẹ́rin àti Tọ́lá gbogbo wọn yẹn wọ́n máa ń lo days weeks lọ́dọ̀ wa tó bá wá sábẹ́kúta at times. Ìgbà tọkọ yín wà láyé yẹn ọmọ yín mélòó ló ń ṣe tíátà? Méjì làwọn ọmọ yín kẹ̀ àbí? Ọmọ mẹ́ta mo bí kan mo bí bèjì. Àwọn méjì ló ń ṣe tíátà nù. Ìgbà tọkọ yín wà láyé náà ti ń ṣe. Wọ́n ti ń ṣe kan tó jákòbí ọkọ bí mi yẹn ó ń kọrin ó dẹ̀ ń ṣe tíátà lẹ́yìn tí Ṣẹ́gun kú kò rí tíátà ṣe mọ́ bọ̀ Kẹ́hìndé ṣì máa ń ṣe tíátà díẹ̀díẹ̀. Kí ló dé jẹ́ pé ńgbà tọkọ yín kú kò ṣe tíátà mọ́? Bóyá àwọn ọ̀ràn tí wa. Bóyá àwọn ọ̀ràn tí wa mọ́. Rántí yín báwo? Ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ bóyá ní indọ́sítírì wọn ọ̀ràn tí wa mọ́ láti lè pè àbí àmì ìṣá àti ẹ̀mọ́ àwọn àṣà ṣé wọ́n máa pè wá ká tó ṣiṣẹ́ ààrẹ ni pè wá mọ́ wọ́n gbà tí Ṣẹ́gun ṣẹ̀ṣẹ̀ kú yẹn wọ́n máa ń lo Kẹ́hìndé gan-an even Lizzy Anjorin lò ó lò fún iṣẹ́ bíi mélòó kan. ṣé ìjà náà ti tó jẹ ni ebi ń pa wá. ebi kọ. kíní náà máa ń lo ọdún máa ń lo gan ó sì lò fi ṣe àmì. ẹ dáhùn. àsìkò wo ìgbà wo gan-an ó ní wọ́n ń pè rọlẹ̀. ó lè sọ̀rọ̀. bàbá náà dẹ́ lò dáadáa kó tó di pé wọ́n kú so later ni mo rí pé wọn ò lò mọ́ lady kan tó wà ní UK ló máa ń lo Kẹ́hìndé gbà yẹn tó kú bọ̀ bọ̀yẹn náà wọn ò lò mọ́ Kúnlé Àfọ̀njá tún máa ń lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan mi wàá mọ nǹkan tó dé kó lọ location mọ́ bóyá mi kàn tí ẹ mọ̀ ṣá tó mọ̀ pé òun náà ti di adult ló máa mọ reason tí ò ṣe lọ location mọ́. Kẹ́hìndé yẹn ni ṣé òun kọ́ ni obìnrin kan kékeré tó wà nù sinimá Kóredé film báyìí. bẹ́ẹ̀ tí a wà dárúkọ ọ̀dà yẹn mọ́. Sunday Ṣóyínká. ọ̀rẹ́ Ṣẹ́gun tí mo kọ́kọ́ mọ̀ ni ọ̀rẹ́ tí mo mọ̀ nígbà tí mo mọ̀ òun ni bra Sunday. bá ń gbé píṣọ ọmọ wọn yẹn ẹ lè mójú ọmọ wọn tá à ń sọ yẹn sóun là ń wò yẹn àbí. kí ló wá dé tí wọn ò pè wọn síṣẹ́ mọ́ kí lẹ rò pó fà á. bẹ́ẹ̀ ká sọ pé mi ni mi ì pé wọn àna àwọn kan wà ó irú àlùájúdì yẹn wà ó bọ̀dá yẹn tó bá léèyàn ṣojú ó tún ṣẹ̀yìn ó dúró tì wá pa ni ìfẹ́ tí ọmọ mi kọ̀ọ̀kan bá ń ṣe birthday mo lè má rántí mọ́ bọ̀dá yìí ló máa rántí tẹ́mi gan bá ṣe birthday òun ló máa rántí any festival bóyá wọ́n ṣe túnú àwẹ̀ o wọ́n ṣe léyà o wọ́n ṣe Christmas o wọ́n ṣe New Year o ó máa make sure pé ó wá bá wa ó máa kọ́ wá fún wa òun ni mò ń rí tó fọ́ sí àwọn tó kù náà kì í ṣe pé àkírí wọn náà rí wọn. nígbà tí ọkọ yín jáde láyé yẹn
ipa wo ni Ìyábọ̀ Ọbásanjọ́ Bello tán kó? àwọn ní part gan-an ibi tí mo gbé láìfi mi délé nìyí àti Ìyábọ̀ Ọbásanjọ́ ló bá mi débẹ̀. So nígbà tí kí Ṣẹ́gun tó kú ó máa ń jealous gan kò jẹ́ ń ṣiṣẹ́ tí Ṣẹ́gun bá kọjá tí bá wọlé tí Ṣẹ́gun bá kọjá ó máa lé mi padà sílé wa. So ọjọ́ wa ni máa lọ sùn bẹ́ẹ̀ mi ò ní sọ fún wọn pé ọkọ mi lé mi lé màá ní máa bá wọn ṣeré tó bá dẹ̀ ọjọ́ kejì máa padà sílé. So mi wá ṣiṣẹ́ kankan yàtọ̀ sígbà tí wọ́n máa ń ṣe video cassette mú kan ní shop kan sí àdúgbò wa video club tí mo fi fíìmù rent. But nígbà tí Ṣẹ́gun wá kú àǹtí Ìyábọ̀ Ọbásanjọ́ tó wá bí mi pé wọ́n ní iṣẹ́ òun ṣe mi ì ṣiṣẹ́ kankan pé kẹ́tìrà ni mí bọ̀ mi ì ṣiṣẹ́ kankan tó wá bí mi léèrè pé ṣé káwọn fún mi lówó ni àbí káwọn bá mi wá iṣẹ́ tí màá ṣe. Mo ní máa prefer kó fún mi kó bá mi wá iṣẹ́ pé bí mo ṣe wà yìí tẹ́ bá káyọ̀ fún mi ní 100 million mo sọ pé mi ì nílò dáadáa torí mo sọ pé bí mo wà yìí mi jẹ́ tara mi mọ́. Wọ́n wá níṣẹ́ wo làwọn lè bá mi wá mo ní kẹ́tìrà ni mi pé wọ́n lè bá mi wáṣẹ́ sí Gate Hotel tàbí ministry wọ́n lè bá mi wáṣẹ́ sí ministry ìgbà tá a máa sọ range salary yẹn wọ́n ní 7.5 mo ní mi lè ṣe pé bùkátà àwọn mi pọ̀ pé àbúkọ́ bá mi wáṣẹ́ sí Gate Hotel wọ́n lè bá mi wáṣẹ́ sí Gate Hotel mo yẹ jáde opó báyìí ìfà tó kọjọ́ méjì kí jáde opó ni mo lọ resume alẹ́ lọ́ máa ń gbé mi lọ máa fọṣọ borí so tó bá tún di àárọ̀ wọ́n á tún wá gbé mi mo ìbẹ̀rẹ̀ ṣe Gate Hotel yẹn títí tí Gate Hotel tó fi close down kó tó di pé Ọlọ́run bá mi ṣe mo ṣáà máa wọ èèyàn tí mo fi débi tí mo dé. So Ìyábọ̀ Ọbásanjọ́ Bello try gan. wọ́n try o mí pé wọ́n ní wọ́n kúrò Nàìjíríà relocate time kan so ká pé wọ́n relocate àbáṣí máa ríra wọ́n try àwọn ló bá mi débi tí mo dé náà jẹ́ kì í ṣe pé mi mọ feelings o mo mọ feelings kọ́kọ́ mi kú o ojú mi rí tó díẹ̀ o nígbà tí mo nọ́ọ̀sì àwọn ọmọ mi o ṣùgbọ́n mo ti yíró mo yíró tó náà mo mọ̀ pé nǹkan kan mo sì ní feelings yẹn pé half mi ó ti gé dànù. ọmọ ọdún mélòó làwọn ọmọ yín gbà yẹn? àkọ́bí mi wà ní 10 years àwọn táìkọ́ yìí wà ní 8 years. ó dẹ̀ ti pé 21 years báyìí. bẹ́ẹ̀ ni sà. sẹ́yìn lẹ wá dá kópa. Ọlọ́run ló bá mi ṣe o ṣùgbọ́n ojú mi rí tó èmi náà tún máa ká pé time báyìí ni mi lè fìlẹ̀ púpọ̀ school tí bàbá ọmọ mi tó fi sí kó tó kú Navy Secondary School mo maintain ẹ̀ tó fi jáde ńbẹ̀ tó bá pa ayé ìsìn ni máa mú kúrò ńbẹ̀ máa lọ fi sí school tí agbára mi ká ìgbà tó ọmọ mi ṣe tán school mo ti ń gbọ́n díẹ̀díẹ̀ mo kọ́kọ́ fi sí Oliver Polytechnic nígbà tí mo rí pé ẹ̀mí mi fẹ́ bọ́ tó wọ 200 level mo change sí Kwara Poly ló ti ṣe tán ìgbà tí mo dé àwọn táyé kọ́yìn ìkan lọ sí Ògùn Poly Òjèrè ìkan lọ sẹ́ńsì ìgbà tí mo wá dé bíbá ní 10 years ago mo á sọ fún ẹ pé ìsìn Ọlọ́run dẹ̀ ti ṣe ẹ wá kàwé ní bíbá agbára Ọlọ́run àgbẹ̀ wọn nínú ibi tí mo ṣe àwọn dé yẹn ó tó àwọn máa ṣe tó kù fara wọn. kábíyèsí Ọlọ́run. so kò sẹ́ni tó gbà kí n ṣe kọ́ láti 10 years tí mo ti wà gbé. so láti bí 21 years ago yẹn lẹ ti ń dáko pa. mo kó pánà ó lágbára mo fọmọ sí gan ọmọdé gan tó tún yá tí Kẹ́hìndé ní kí wá mú òun kúrò lọ́sítẹ̀ o tí bá sì fẹ́ kí n máa rí òun ò lọ́sítẹ̀ mu. but èmi rò pé education gidi lẹ fẹ́ fún àwọn ọmọ yín náà. mo gbìyànjú náà mo tẹ̀ gbìyànjú mo ṣe wọ́n tètè jáde at the age of 17 18 wọ́n ti ṣetán ní school. wọ́n tètè jáde wọ́n jáde secondary school láti 15 in fact nígbà tí máa dé bí 10 years àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti ṣetán school mi ò rán ọmọ kankan school mọ́. Ọlọ́run dó tì yín gan-an. Ọlọ́run try Ọlọ́run ṣe gan-an. nǹkan tí mo tún máa ń rí wò gbà mí wípé gbogbo àwọn pípọ̀ yẹn náà tó ní àwa náà gbogbo àná làmọ́ Nàìjíríà táwa ń sìn. bẹ́ẹ̀ni. oníkálukú ní problem tiẹ̀. bẹ́ẹ̀ni. ó dáa èmi gan jẹ̀bi ṣebí èmi náà ó yẹ kí n máa mú fò kí n máa pè wọ́n lẹ́kọ̀ọ̀kan pé mi ò kí n tẹ́ anybody torí mo lè fẹ́ pé èmi wà mi ní dárúkọ wọn tí bá ti pè wọ́n báyìí wọ́n máa gbé fóònù fún manager ni wọ́n ti travel wọn lọ lóyìnbó nígbà yìí mo pọ̀ pé wọn kí n kí wọn so máa fi pé bí a mo fẹ́ tọrọ owó mi kì í ṣe type tó máa ń beg mi mọ̀ ọ́ ṣe tó lójú máa ń tì mí tó even tí bá ń fẹ́ èèyàn mi lè lanu kí n béèrè $1 lọ́wọ́ ẹ̀ tó bá fún mi màá gbà bọ̀ nígbà mi tí bá nídìí kan mo lè máa lament lójú ẹ̀ bọ̀ mi ní sọ fún pé mo nídìí owó kó fún mi kọ́ tó yàn bá fún mi ni màá gbà mí mọ́ bá yín tọrọ owó.
ìrìn àjò yìnyẹn lágbára o. ó ní agbára gan. but ká dúpẹ́ fọlọ́run lọ́jọ́ tòní. alhamdulilayi. so sámà ni ò jẹ́ kẹ́ ṣe fíìmù mọ́. òun ni o. tán bá pè ń kẹ́ máa ṣe fíìmù sí nǹkan. àmì ṣe o. kí ló dé owó ti wà ń bẹ̀. kí ni mo fẹ́ sọ mi ṣe o. kí ló adé tẹ̀ rè má rè. another part nìyẹn. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa lá Aula bitter tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán ìṣòro ara ríro ń kọ́ egbògi ńlá Aula bitter tea ní kẹ́ ẹ gbẹlura o gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi ńlá Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. egbògi ńlá Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. fẹ́ káwọn èèyàn wo age tẹ wà bí ìgbà yẹn tẹ́ ẹ̀ dẹ̀ sì lè rọ́jú abẹ́ tí rìmárì bóyá kò lọ ẹ ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. mi ì rìmárì but mo ní ẹnìkan tó yẹ kí n fẹ́ àwọn pé Brakayode máa dárúkọ ẹ̀ ó sọ̀rọ̀ sí mi gan pé ńgbà tẹ́ máa tún ó fẹ́ tó ọkọ ní kìkì mi mo ti bá pè ọ́ tí mo kí wọn á ní má kí àwọn jàre nígbà tó fẹ́ lọ́kọ ó lọ fẹ́ rọ̀ Bra Ṣẹ́gun mo ní ẹgbàá ṣọ́ọ̀tà Bra Ṣẹ́gun ní kí n fẹ́ tó lẹ́yìn tẹ̀tẹ̀ sọ yìí èmi ò mọ ibi tó ti gbé jọ́ rẹ̀ pẹ̀lú Ṣẹ́gun kí mo lọ fẹ́ rọ̀ Bra Ṣẹ́gun so máa bí wọ́n pẹ̀ rọ̀ Bra Ṣẹ́gun ó dá ṣe ọ̀tá Bra Ṣẹ́gun ní kí n fẹ́ báwo lẹ́ni ìṣèjọ́ rẹ̀ Bra Ṣẹ́gun later mo ṣáà rí pé àwọn Bra Sam wà bẹ̀ àwọn Bra Malian boy ara àwọn ọ̀rẹ́ Ṣẹ́gun náà ni àwọn Bra Sam ara àwọn ọ̀rẹ́ Ṣẹ́gun ni àwọn tí mo mọ̀ gbogbo àwọn yẹn bàbá ọkọ mi máa ń pe gbogbo wọn so wọ́n máa ń wá sí ọ̀dọ̀ ẹni yẹn Bra Sam á wá àwọn Bra Malian boy á wá àwọn Ọlápọ̀pọ̀lá wọ́n máa wá lé wa dáadáa àwọn artist máa ń wá lé wa dáadáa lẹ́yìn tí ẹni tí mo fẹ́ yẹn so mo wá ń wòye pé ẹni tó wá wálé wa jù mi tẹ̀wá sọ mi ìdárúkọ wọn Lágídò Bra Taofiki Bra Shina àwọn náà ọ̀rẹ́ ẹ̀gbọ́n lọ́jọ́ sí Ṣẹ́gun bọ̀dá ní Ṣẹ́gun pé wọ́n bọ̀dá gidi wọ́n dẹ̀ dúró fún tán ni so àwọn náà tún wá close mọ́ ẹni tí mò ń fẹ́ yìí wọ́n tún jọ wà bóyá àwọn àti Ṣẹ́gun ṣe jọ wà kí ni wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́ ìtìjú fún mi gbà irú kí lélẹ̀ kò jẹ́ kí bọ̀tẹ̀yìn ò mọ ẹni yẹn pọ̀ pẹ̀lú Ṣẹ́gun Sam. mo mọ wọn nígbà yẹn Salisu gangan lọ́jọ́ rẹ̀ ni originally àwọn náà wọ́n máa ń sponsor àwọn Bra Yẹmí Adégúnjú ńgbà yẹn wọ́n máa ń gbó sílẹ̀ wọ́n fi ṣe fíìmù nígbà yẹn fíìmù kọ̀ọ̀kan tó máa ń ṣe àwọn Bra Báyọ̀ Bèmbém wọ́n máa ń sponsor wọn nígbà yẹn àwọn náà wà ní line. ó ti yé mi. ṣùgbọ́n tí wọ́n rí pé another segment of kakos àwọn artist bí mo ṣe mi wà ní interest pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ mo wá mi ì ṣàfẹ́ wọn mọ́ àwọn ọmọ mi lọ́dẹ̀ ní kí especially Kẹ́hìndé òun ló ní kí n fẹ́ wọn pé torí pé tó bá yá táwọn ọkùnrin bá wá tó bá fẹ́ fẹ́ òun tó bá rí pé mọ́mí òun single mother ni wọ́n lè ní òun yà gbọ́ lọ́mọ́ràn pé single kíní lòun náà máa fẹ́ ṣe pé torí ẹ̀ kí n rìn márì kí n máa jẹ́ orúkọ yẹn èmi ò dẹ̀ fẹ́ márì kí wọ́n máa kí orúkọ mi kó yàtọ̀ sórúkọ àwọn ọmọ mi àbí mo tún wà lọ bímọ kan kó máa jẹ́ orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ kó máa bímọ kiri mi fẹ́ ṣe mo dẹ̀ dúpẹ́ pé mi ì ṣe yẹn mi ṣe àwọn ọmọ tí mo bí ọmọ mẹ́tẹ̀ẹ̀ta dọ́sìn mẹ́ta tí mo bí Ṣẹ́gun ni mo bí wọn fún níbi mo fẹ́ lò ní mi dẹ̀ change orúkọ ẹ̀. Ṣẹ́gun Adé. ọjọ́ tí àwọn Brakayode wá síbí tọ́ra ń jẹ wọ́n bá ṣe nǹkan ní school bí wọ́n bá ṣe performance tó ní ẹ̀ mí ì tẹ̀ sí àràǹdíjọ́ ẹ̀ wọ́n láti pè mí ni mo wá bá wọn wọ́n ní àti ẹ̀ṣìdúpẹ́ mi ò tí change orúkọ báyà máa ṣe change orúkọ tí màá jẹ́ tí màá fi kú nìyẹn. kódà kí n fẹ́ president Nàìjíríà mo wá lè fi orúkọ president yẹn kí n tún fi kún lẹ́gbẹ̀ẹ́. ẹ ṣe ń ronú àti lọ́kọ báyìí. mi ò rò bẹ́ẹ̀ bọ̀ tí bá wá rí ọkọ tọ́lọ́ lè ràn sí mi bí aláàánú.
ṣáláàánú gan lẹ ń fẹ́ àbọ̀kọ. ṣé mo sì lè fọkọ mọ́ ṣá ọkùnrin olófẹ́fẹ́ mi at this age yẹn gbọ́dọ̀ jẹ́ 70-something years. Èmi náà sọ pé kẹ́ fọmọdé bọ̀ bóyá rí ẹni tó lé ní 60 tó kàn wò pé mo dẹ̀ láìkó obìnrin yìí mo lè fẹ́ ó dẹ̀ máa tọrọ yín. bọ̀ èmi kọ́ pé ìyẹn kọ́ ló mi ní kàn. ìdí ọkọ àwọn ọmọ mi is okay for me. Ọlọ́run ọ̀dẹ̀ ní fi wọ́n pa yín lẹ́kùn. Àmín. Ọlọ́run tó ti ń bá yín tó kò ní jẹ́ ó yẹ̀. Àmín. Ṣé rí àǹtí tẹ̀ ń wò yìí very strong woman. Wọ́n máa ń wo show mi gan. Tí n bá ti post ọkàn wọn báyìí wọ́n á ní kàṣẹ ṣé o. Gbogbo báyìí dẹ̀ rẹ̀ mi ò ń ṣe ní tíátà èmi kàn sún máwọn ní tíátà ni. Ṣùgbọ́n ṣé tèmi gbé dání lásìkò kan ó ṣeé ṣe kí n ṣe gbé ọmọ wá sórí platform yìí bóyá through interview ṣá ẹ̀rọ ọmọ wọn obìnrin tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yẹn. Ṣé rí mo fẹ́ kẹ́ ẹ bá mi gba àwọn obìnrin lámọ̀ràn torí ìrìn tẹ̀yìn ti rìn fẹ́ kẹ́ ẹ bá mi gba àwọn obìnrin bóyá tán wà nírú ipò yìí ní àmọ̀ràn. Ẹlòmíì ọmọ kan péré ni ọkọ fi sílẹ̀ fún ó ti di nǹkan míì gbòòrò bóyá ọlọ́mọ mẹ́ta dẹ̀ rèé 10 and 8 ọmọ kan 10 years àwọn ìbejì 8 years and this is 21 years now tọkọ wọn ti jáde láyé bóyá kẹ́ bá mi fúnrú àwọn obìnrin bẹ́ẹ̀ nímọ̀ràn. ìmọ̀ràn tí mo lè fáwọn obìnrin tó jẹ́ opó tó jẹ́ opó present tó èmi náà opó ni mí mo sì lè pera mi lópó náà àbí nígbà tí mi ti sílé ọkọ so ìmọ̀ràn tí mo lè fáwọn obìnrin yẹn ni pé number 1 kọ́ focus lórí life wọn àwọn ọmọ wọn kọ́ ṣiṣẹ́ torí ẹlòmíì tọ́pọ̀ bá ti kú bẹ́ẹ̀ yẹn a máa wá láàánú a máa lóun wá ọkùnrin tó máa bá wọn tọ́jú àwọn ọmọ àbí kí a máa tọrọ owó kiri lọ́wọ́ àwọn family ibi tó ti ń tọrọ kiri yẹn kò ní níyì mọ́ agbábà tó lẹ́ẹ̀kì lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lẹ́yìn ẹ̀kẹta yẹn kò níyì mọ́ kò ní rí kọ́bọ̀ lọ́wọ́ anybody ìmọ̀ràn tí mo fún ọ ni pé kọ́ wá nǹkan kan tó máa ṣe kọ́ dẹ̀ ní ìgbàgbọ́ ní Ọlọ́run tó wọ́n bá ṣe ń ṣe yẹn wọ́n máa làjá one day wọn ò lè má bá báyẹn lọ so anybody tó bá ti jẹ́ opó because opó is a very bad situation wọ́n máa ń yí orí ẹlòmíì kọ́ máa rò bẹ́ẹ̀ wọn ò tí ì mọ nǹkan tó lọ́n kọ fún wọn ó lè jẹ́ Ọlọ́run kọ́ dán wọn wò díẹ̀ láti lè rí mọ́ tọ́lọ́ láàrin yẹn gan Ọlọ́run agbéràn lọ́wọ́ dìde ìgbà tí Ṣẹ́gun kú tó fi mí sí géètì òtẹ́ mo rówó náà mo rówó gan mo rí owó ju Ṣẹ́gun pàápàá lọ tẹ́gbẹ́ ńgbà tó wà láyé gan tó bá jẹ́ òun ni ibi tí mo bí mo lè train àwọn ọmọ ẹ̀ ó lè má train ẹ̀ tó bẹ́ẹ̀ but luxury life torí owó tó yẹ kí n fi kọ́lé those days mo fi tọ́ mo wá ń sáré lẹ́ǹsì mo ṣẹ̀ṣẹ̀ ń sáré àti máa kọ́ lẹ́ǹsì ní èjì. Ọlọ́run á dẹ̀ bá yín kọ parí kò sí ohun tọ́lọ́run ò lè ṣe o ẹ̀yin náà ẹ sọ yín pàtó kọ nínú iṣẹ́ tíátà náà. in fact many things wà tó máa ń sọ tó máa ń sọ as at that period tó yẹ pé ó manifest sí ó sọ nígbà ìgbà yẹn àwọn fídíò ní kẹsẹ̀tì pàkàbáyé ló ń lò á ní fídíò ní kẹsẹ̀tì o wọ́n máa tó change o wọ́n sì máa lo cd tó yẹ pé tó bá yà gan kò ní sí gbogbo yẹn mọ́ àmọ́ tó máa jẹ́ pé sinimá ló ti máa ṣe kọ́ irú tó máa ṣe ní cultural center yẹn ó ní òun nìkan ló máa wò sinimá ló ń wò sí o ó tún sọ̀rọ̀ kò dé sí social media gbà yẹn o ká gbé social media wà ó tún sọ ó ló sì máa ní àwọn ibìkan ká pé fíìmù àwọn èèyàn máa ibẹ̀ lọ sí máa ta fíìmù wọn which is YouTube tó ṣe ń sìn ó máa ń sọ àwọn kan ní ìgbà yẹn tí nǹkan yẹn bá ń ṣẹlẹ̀ máa dá ṣé bọ̀bọ̀ ìṣàǹjọ̀nù ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin nínú industry sí ó ti prophesy gbogbo ẹ̀ mo tún wá fẹ́ sọ kankan nígbà tó wà láyé ó jókòó báyìí ó dẹ̀ lórí wọ̀ ó já ewé bombom ewé oyin gan kíníkan ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe cream òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ cream tí mo mọ̀ kó ń ṣe cream tó ń ta cream ní ìgbà tó wà láyé tó bá di táwọn èèyàn ṣe organic cream ó sì. ọkọ yín ti ṣe ń gbà yẹn. ó ti ṣe gan ó ṣe cream ó ń ta àwọn èèyàn dẹ̀ ń ra cream ẹ̀ dẹ̀ wà pa gan. Man of impact Ṣẹ́gun Sama ẹ̀dùn náà ṣé ká wá sọ pé oyè tán jẹ́ yẹn ló dá wà lálẹ́. gbàtàdé ni ajọlọjọyè yẹn ni èmi wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀n pé bíi fà ìkàrà wa tẹ̀lé mi. Romeo and Juliet. gbàtàdé ni ó ní kí ni ẹ bẹ̀rẹ̀ àmọ́ bó ṣe jẹ́. ọmọ ìlú wo ni Sama. ọmọ Abẹ́òkúta ọmọ ìrún wọn Abẹ́òkúta.
náà mo fẹ́ kẹ́ karúkọ àwọn tẹ ló dúró tì nígbà tí Sama ti lọ yẹn Alwajud tálẹ̀ tún pè. àwọn fólì náà wà ń bẹ̀. Fólì. bọ̀dá káyọ̀dé akéjì náà mo rí gbogbo àwọn yẹn just of recent mo ṣe rí bọ̀dá káyọ̀dé wọ́n tẹ ìwà jẹun bí wọ́n dẹ̀ patronize wa dáadáa wọ́n náà fún mi gan. tọ́wọ́ sọ pé bíbá ìfáìn gan mo níbo níbi tẹ́ pọ̀ tí wọ́n bọ́gùlẹ̀ tó bá di December pé 2 years tọ́wọ́ bọ́gù bíbá ìtí mi replace gbogbo ohun tó yọ bí wọ́n sì ní wọ́n ní mo try nínú school bó ṣe wà. tó lè tún wà ní school ni. wọ́n gbé ládà sẹ́yìn fẹ́ǹsì lọ bá wọlé ààrẹ gbogbo space ẹ̀ lẹ́sẹ̀ rí ó yọ àwọn TV ó yọ gbogbo ẹ̀ ọkọ̀ fáànù ọkọ̀ gbogbo ẹ̀. ó ṣe é ṣe kí n rẹ́ni tó fẹ́ ra TV fún yín torí mo rí pé kò tiẹ̀ sí TV ń bí lóòótọ́ yàtọ̀ sẹ́yọ kan tá à ń wò yìí. wọ́n ti yọ gbogbo ẹ̀ ṣé mo ní lọ́ọ̀kì rẹ̀ ṣá. pé káwọn èèyàn ṣe nǹkan fún yín. mi ní lọ́ọ̀kì ẹ̀ tí mi bá ṣe mi kí n jẹ mi ní lọ́ọ̀kì ẹ̀ torí ẹni mi ṣe kí n fojú síbẹ̀ rárá. ọ̀dọ̀ Ọlọ́run lẹ́yìn gbọ́kàn sí. nǹkan kan ṣẹlẹ̀ nígbà kan mi mọ̀ mo máa ń wo àwọn fracas tó máa ń jà yìí so wọ́n pe bọ̀bọ́ kan ní Sọ́jí Olówó Yọ̀ wọ́n ṣe program kan gbà kan ẹnìkan wọ́n sọ̀rọ̀ Lizzy náà ni o dragging àtọ́jú yẹn ni o wọ́n drag ẹ̀gbá ẹ̀ lẹ́nìkan bá sọ pé bàbá ló kọ́ṣẹ́ ọmọọṣẹ́ bàbá ní kankan èmi wọn lọ sọ Sunday comment kan pé bàbá kọ pé ẹnìkan tó ń pè ní Sama fake profile ni mo lò tó ti bá ń jọ ìnira àwọn kan bẹ́ẹ̀ mi ń lo orí profile tó àwọn ọmọ mi gbọ́dọ̀ rí mi so mo ní Sama a production ló ti kọ́ṣẹ́ wípé yẹn kò tí ẹ̀ ṣe tán bẹ́ẹ̀ kí yẹn tó kú pé àwọn Alwajud ni wọ́n train yẹn bí yẹn ṣe wá sí inbox mi nìyẹn ó wá pè mí pẹ̀lú messenger wọ́n ní ṣé mo mọ̀ ń pẹ́ ẹ̀yìn mo ní mo mọ̀ ń pẹ́ ẹ̀ gan báwo mo ṣe jẹ́ sí mo ní ọ̀dọ̀ ọkọ mi ló ti kọ́ṣẹ́ ọkọ mi kẹ̀bọ́ mo ní Sama kan mo lọ́kọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ àṣẹ bí mo ṣe ń sọ̀rọ̀ ó gbá mi sí rìkọ̀ndì mo kà bòròbòrò débi ọ̀rọ̀ ọdún àti mo wá rí tó ń play kíní yẹn mo wá ń gbọ́ òun ní báyìí gbogbo ìyàwó máa bá mi pé kí ló sún ẹ débẹ̀ àǹtí Yínká Mọ́rì gan pè mí Yínká Olúwayé mo ti gbà kí n dárúkọ àǹtí Yínká Mọ́rì náà máa rí wọn owó fún ni ò tó èèyàn owó fún ni ò tó èèyàn fúnra rẹ̀ àǹtí Yínká èèyàn ni wọ́n pè mí pé kí ló dé tí mo ṣe dárúkọ ẹni yẹn mo dárúkọ ẹni yẹn based on mo ṣáà drag Lizzy díẹ̀ nínú kíní yẹn wọ́n gbà tó wáyà Lizzy náà wá kó àwọn kan pé ẹnìkan ní Mọ́mí Anamáyọ̀wá ó gbé síta báyìí ìyẹn náà wá jáde débi pé ó ti gbé picture mi síta àwọn kan ní àṣe spirit ìdò mo ń wo fídíò ẹ̀ ìṣẹ̀lẹ̀ àmì ṣe pìpìpì tèmi mà bá mi wọ́n ní ẹ má wọlé tó bá dọ̀la àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta àwọn máa kó gba ọmọ síta pé ẹ máa ṣépè fún wọn bí mo ṣe wọ inbox fún màá lọ nìyẹn mo wá bẹ̀ mo ní kò jọ torí ọlọ mi mọ̀ pé gan ẹ máa rí báyìí mi ń ṣe ní fracas mo ṣáà bẹ̀ gan mo tún pe Alwajud mo ní nǹkan báyìí ni mo ṣe kíkọ́ bá mi sọ fún Lizzy tó lẹ́nu tó ṣiṣẹ́ fún Lizzy nìyẹn kó bá mi bẹ̀ wàláì Lizzy dẹ̀ sọ fẹ́ ni ẹ pé kó stop ẹ kó má drag mi bí ó ṣe drag mi mọ́ nìyẹn nígbà tí mo sọ yìí Sọ́jí Olówó Yọ̀ bí mi pé èèlò ni mo fẹ́ kọ́ fún mi mo ní mi ìfowó kì í ṣe torí owó ni mo ṣe sọ mo kàn dà sọ̀rọ̀ ni èmi ò mọ̀ pé ó máa go far bẹ́ẹ̀ wọ́n ní kó ti go far wọ́n ti ń drag mi kí ni káwọn fún mi mo ní kọ́ máa wọlé wọ́n ṣàwà first láti fún mi ní 50,000 pé kí n fi repo sí mọ́tò mo dẹ̀ gbà ṣebí yẹn ṣe lọ bẹ́ẹ̀ ni ẹsẹ̀kẹsẹ̀ mo dẹ̀ block nọ́mbà yẹn nọ́mbà Sọ́jí Olówó gbogbo lọ ẹsẹ̀kẹsẹ̀ mo block nọ́mbà wọn lórí WhatsApp pé torí mi tún fẹ́ bóyá kó tún pè mí kó tún béèrè kankan tí Mọ́mí Anamáyọ̀wá yẹn náà mo block yẹn náà mo block nọ́mbà gbogbo wọn bọ́ láti gbà yẹn gbà tí Lizzy ṣe birthday mo celebrate ẹ mo máa ń dá sí nǹkan bọ̀ kò kí n dá sí kò ń ta sí mi náà láti ilẹ̀ bóyá nature ẹ̀. bọ́ bẹ́ẹ̀ ṣe wá sọ pé ẹ̀ kì í ní lọ́ọ̀kì nǹkan yìí tẹ́nìkan bá ní káàsì òun fẹ́ kí n bá wọn gbé tẹlifíṣàn fún yín kọ́ṣẹ́ rẹ̀ bí kò lè ṣẹlẹ̀. ọlọ́wájú ṣẹlẹ̀ o àjẹ́ pé kọ́ọ̀sì yẹn ti break ni mi ní lọ́ọ̀kì yẹn òun tó mú gé fún yẹn mi ní lọ́ọ̀kì yẹn mi dẹ̀ kí n fi ọkàn sí rẹ̀ torí bí mi ì ṣe mi jẹ bí mo fọkàn gan mi rówó gbà èmi máa tún ná. ó dà ẹ kú ìgbádùn ètò Aláǹgéré ẹni kí ló ṣe brain ní. kò function dandan mọ́ ẹ̀kọ̀ọ̀kan ló ń pick ó ti dìré tipẹ́tipẹ́. but ẹ try tọ́lọ́run bá yín ṣe tẹ tọ́ àwọn. nígbà kan ní ìbẹ̀rẹ̀ nígbà kan yẹn tí ṣẹ́kúṣẹ́kú yẹn àwọn àti Fathia Balógun
gbogbo wọn máa ń pè mí wọ́n máa ṣàdúrà fún Olúwadútì Olúwaṣe dis wọ́n á ní kí Kẹ́hìndé wá kó lọ ṣiṣẹ́ gbogbo wọn máa ń pe ọmọ mi síṣẹ́ nígbà yẹn inú mi máa ń dùn pé mo rà àwọn pípù yìí Àjàlájà nìgò nígbà tí Ṣẹ́gun kú wọ́n gbé ráìsì wá látẹ̀kù ráìsì àtàwọn kọ̀ọ̀kan pọ̀ bí wọ́n láwọn àtàwọn crew member wọn o bí wọ́n mi ìmọ̀ àwọn tó gbé kí n torí gbà yẹn náà mi ì kẹ́ta ara mi wọ́n ṣàgbé ráìsì wá látẹ̀kù fún mi. àǹtí Tóyìn mo máa ń join program mọ̀ pé mi gan ni mo wà nínú àwọn fáǹsì báwo mo ṣe fẹ́ pè lórí Instagram ni o chronic fans wọn ni mo jẹ́. ní àti Tóyìn Aṣẹ́wó tó re Mẹ́kà. wọ́n mọ̀ pé ìyàwó Ṣẹ́gun Sámà ni mí wọ́n wá lè mọ̀ o káwọn náà bónú. ẹ̀bọ̀ tẹ́yìn náà ní profile yín kọ́lẹ̀ ń lò. no profile ni mo fi ń ṣe tí bá fẹ́ ṣe iṣẹ́ jìbìtì kí lọ máa wò nǹkan tí ò yẹ kí n wò ni máa ń lò torí mi ì fẹ́ dírágì rárá mi ì fẹ́ kọ́ máa rí nínú mess rárá àwọn ọmọ mi ò jẹ́ kí n fẹ́ ẹ̀sẹ̀ yàrá Kẹ́hìndé yẹn tó bá ó rí mi lórí òun ló jẹ́ kí n ṣí fake profile ó rí mi lórí Instagram lọ́jọ́ kan mo comment lórí kíní tó tòdíkè bó ṣe wọṣọ tán ní àwọn ọmọ tí ò níran mo ṣàkó ní lẹ́nu yín kí tètè lọ́bẹ̀ kí lọ delete comment ẹ̀ pé ó lè jẹ́ yẹn gangan ìyẹn máa dì mí tó máa drag mi ìgbà yẹn àtijọ́ yẹn mo ti ní fake profile tí mo fi lọ lórí Facebook nìkan ni. kálẹ̀ lórí ọ̀fẹ́ ká ló possible kéèyàn pé ẹni tó ti kú padà pé mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ irú ọ̀rọ̀ wo lẹ́rù bọ́kọ yín sọ. máa ní kó rántí ìfẹ́ tó wà láàrin wa àtàwọn ọmọ alálùbáríkà tí mo bí fún kó jọ nítorí Ọlọ́run kó pa tó bá wà mí lè ní kó padà lọ́mọ. mi lè ní kó padà lọ́mọ. tán bá lọ́kọ yín jí dìde ń sìn kọ́. wàhálà mi lè sà mo mọ̀ pé kò lè ṣẹlẹ̀ o bọ̀ tó bá jẹ́ ohun tó ṣẹlẹ̀ mi nígbà tí kì í ṣe kó fẹ́ pa mí mi ní sá. ìfẹ́ yẹn pọ̀. mi lè sá o nígbà tó kú yẹn mi kì í lè sùn nǹkan yẹn máa gbá mi pẹ́ tó bá ti díjú báyìí ó máa jí mi báyìí máa tún tají báyìí kò sí lẹ́gbẹ̀ẹ́ mi o bọ̀ olú máa ń jí mi olú máa gbá mi pẹ́pẹ́pẹ́ mo rò débi pé kó tẹ̀jẹ́ pé ṣe ló ya wèrè tó so mọ́ bì kan tó ṣe ní ẹ̀mọ́ bì kan kí n máa lọ rí bẹ́ẹ̀ lójoojúmọ́ ó better than ikú tó kú yìí pé at least mo ṣe fojú mi rí. Ọlọ́run ò ní fi yín sílẹ̀. mélòó lẹ fẹ́ sọ́nù ẹ má mẹ́nu bà mí. wọ́n dọ́dọ̀ tí náà. ìgbà yẹn mo fáìn bàjẹ́ ẹ̀bù. ẹ máa mú fíìmù lẹ́jàre. ṣé rí ọmọ tẹ̀ ń wò yìí ó mọ̀ mí dáadáa àtìgbà tọ́kọ mi ti kú ló ti ń tẹ̀lé mi kiri ó lè sọ díẹ̀ nù ẹ̀ kò ṣe tẹ́yìn. kí ló dé tẹ́yìn kẹ́ ìyàwó Sámà. kódà bóyá àwọn tó tún wá súnmọ́ pẹ́. ṣé ìjà gbàgbé gbogbo yín àti dúpẹ́. Ọlọ́run ní fi yín sílẹ̀. Àmín o. Ọlọ́run ní fi yín sílẹ̀. Àmín o. Gbogbo èèyàn tẹ́ ń wò mí káàkiri àgbáyé ilé oúnjẹ wọn wà nínú Crescent University ní ọ̀nà Randa tẹ́ bá ti wọnú Crescent tẹ́ bá lẹ̀ ń lọ sí kitchen tea Africana. àwọn kan fẹ́ ṣe party everywhere à ń gba decoration gbogbo party kó jẹ́ àwa náà la máa mú alága ìjókòó alága ìdúró a máa ṣe wedding cloth gbogbo nǹkan nípa wedding a máa supervise ẹ̀ pípẹ́ ní ẹ fẹ́ ṣe wedding akọ máa bíìlì wọn pé iye báyìí wọ́n máa jókòó àwa la máa ṣe every garden àtóúnjẹ àtóúnjẹ àtàṣọ tó máa wọ̀ àti olú wedding tó bá máa ṣe aṣọ wedding tó máa wọ̀ àwọn gbogbo tó máa lò oúnjẹ tó máa jẹ everything àwa la máa ṣe. iṣẹ́ tán wá ń ṣe rèé mo fẹ́ kí gbogbo ẹ̀yin olóríire pátákẹ́ bá mi patronize wọn yàtọ̀ sílé oúnjẹ tí wọ́n ní wọ́n ní tẹ́ bá fẹ́ ṣe patí tẹ́ fẹ́ gbé oúnjẹ fún àwọn kan bá yín sè é àbí ẹ fẹ́ alága àdúró alága àjókòó. a ṣe event planning decoration general catering services restaurant a ṣe snacks anything tó jọmọ́ catering hospitality even hotel tí hotel bá wà nílẹ̀ tó bá fẹ́ yàn tó máa a whole hotel kó fẹ́ gbé fún consultant àwọn à ń ṣe consultant fún hotel a máa employ àwọn staff wọn a máa recruit wọn a train wọn so hospitality generally àti event planning. ọ̀dà ẹ bá mi sọ tẹlifóònù nọ́mbà yín fáwọn èèyàn. 08033770357. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn nìyẹn náà tó bá jẹ́ àwọn kan fẹ́ ṣe patí ń sìn tí wọ́n ti lálága àdúró alága àjókòó tó ń kàn fẹ́ kẹ́ ṣe oúnjẹ fún wọn kọ́ ṣe é ń ṣe yẹn náà. gbogbo ẹ̀ là ń ṣe à ń ṣe park à ń ṣe indoor and outdoor catering ṣẹ́rí catering yẹn ó wide gan tó ẹ̀ mo ṣe pè ní general catering services so irú tẹ̀sán yẹn ó tẹ̀sán pé kọ̀ọ̀kan
kakọ̀ ṣóúnjẹ àjọ catering kakọ̀ bá wọn ṣe tó bá gbé léètà a máa ti park gbogbo ẹ̀ a máa kó lọ fún ẹ̀mí tó bá wà á lọ sáàfù kò sí onírúurú catering tá a kì í ṣe l'Àbújá ni o l'Èkó ni o everywhere tẹ́ bá máa pa sílùú òyìnbó gan tẹ́ bá ti lè fún wa visa àwa ṣe. Ọlọ́run á ṣe ń rọrùn. Nígbà tọkọ yín wà láyé ẹni wọn kì í jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́. Kò jẹ́ kí n ṣiṣẹ́ ó ní reason ni pé iṣẹ́ mi catering ni then hotel mo ti ń ṣiṣẹ́ nígbà tí mo mọ̀ so ó wá ní òun lè jẹ́ kí n máa ṣiṣẹ́ lóòótọ́ nígbà tí wọ́n ṣiṣẹ́ mo máa ń ṣe morning mo máa ń ṣe afternoon shift mo máa ń ṣe night shift so wá ní mi lè ṣe torí òun ò lè lọ fún 2 weeks 3 weeks kémi náà kúrò lé pé iṣẹ́ tí mo gbà kí n máa tọ́jú àwọn ọmọ òun á máa fún wa ní owó oúnjẹ ó dẹ̀ ń gbìyànjú tiẹ̀ dóò kí ṣe pé ó náwó kan lọ títí as at that period o wọ́n gbìyànjú tiẹ̀ ìgbà tí Ọlọ́run fẹ́ gbé lọ́wọ́ sókè táìmì ẹni ikú dé Ọlọ́run fẹ́ kí n jẹ́ nínú gbàdúrà lásìkò yẹn Ọlọ́run fẹ́ kí n jẹ́ nínú làkàkà ni. Ọlọ́run ò fi yín sílẹ̀ kò dẹ̀ ní fi yín sílẹ̀ á túnbọ̀ bá bójútó àwọn ọmọ yín délẹ̀délẹ̀ ẹ jèrè àwọn ọmọ yín o ẹ ní mọ̀ sáré wọn ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ bá mi patronize wọn ohun tá a náà lè ṣe láti support wọn nìyẹn tẹ bá wá sílùú Ẹ̀gbá bóyá ẹ fẹ́ wá sí store wọn láti wá jẹ ìgbà tá a gan débí gan àfẹ́ jẹun tẹ́lẹ̀ jollof rice kan lọ́sẹ̀ gbé kalẹ̀ lórí iná òórùn ẹ̀ lásán ni Ṣọlá Olóyìnbó tasty àfi bí Àríkẹ́ idán mi àbíbù náà bá kẹ́nu sókè gbé kán mẹ́ran dídín wá o ẹ̀yin tẹ́ bá wá sílùú Ẹ̀gbá tẹ́ bá wọnú Christian University. ẹ máa sọ fún àwọn security pé ẹ lọ sí kupaf lọ́dọ̀ Alájà Akíndélé yẹn ni o Akíndélé ní pé nígbà tí màá gba iṣẹ́ síbí báyìí ẹ̀mọ́ mi máa ń fẹ́ dá àkànṣe kó má sí support ọkùnrin ẹ̀mọ́ kóbìnrin torí mo weak díẹ̀ so àwọn ọlọ́tẹ̀lẹ̀ mi wá síbi influence wọn gbogbo school yìí wọ́n fi pé ọkọ mi ni wọ́n àwọn ọmọ mi gan wọ́n fi pé àwọn lọ bí àwọn ọmọ mi up to moment after balẹ̀ tó ń gbọ́ nǹkan tá à ń sọ lọ́ máa mọ̀ pé kì í ṣàlàjì ní bí àwọn ọmọ mi fún so orúkọ wọn làwọn school yìí wọ́n fi ń pè mí Alájà Akíndélé. Ó dà ẹ bá mi patronize wọn kẹ́yìn náà wá jẹ oúnjẹ wọn ṣé ẹ máa ń tayán. Gbogbo oúnjẹ là ń ta sí. Fùkù ṣe ní fùkù nǹkan bẹ́ẹ̀ ni. Gbogbo ẹ̀ là ń ta chicken tó ògúnfẹ́ wà báyìí. Ẹ wo fọ́tò yìí kí ló ń wá sí lọ́kàn tẹ́ bá wọn fọ́tò yìí. Lọ́kàn mi báyìí bíi pé ká jọ wà báyìí kí n máa rí bí mo ṣe wò lórí fọ́tò báyìí kí n máa wò live kájọjọ máa ṣe bá ṣe ń ṣe. ẹgbẹ́ wọn sáyà lólùfẹ́ yín à á pàdé lẹ́sẹ̀ Jésù nígbà tí gbogbo abá dàgbà tá a bá dùn Ọlọ́run ní fi í sílẹ̀ o ó ti ń dúró tì í lánàá ó ń dúró tì í lénìí ó máa dúró tì í títí ọ̀rọ̀ ìgbàlẹ̀ ẹ ṣé gan I really appreciate it. ẹ ṣé sà. Aláǹgèrè